Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kájọ wo fídíò àwọn ìyá wa yìí. Ẹ lè ti máa rí lórí ayélujára. Ẹ lè ti máa rí. Èmi náà ti kọ́kọ́ post ẹ̀ tẹ́lẹ̀, but ẹ tún lè padà máa rí nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀. Òun ló jẹ́ kí fídíò yìí tún sọ face padà, ká tún gbé jáde padà pé ẹnìkan ò lè sọ rọ́dù òtítọ́. Èèyàn ò lè sọ rọ́dù òtítọ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè parọ́ títí tẹ́ lè sọ irọ́ di òtítọ́ o. Àwọn Yorùbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n pòwe. Wọ́n ní parọ́ oníyì ẹ̀tẹ́ ní mú wà. Irọ́ tẹ̀ ń wò yẹn téèyàn bá pa irọ́ lè gbayì. Ọjọ́ tí irọ́ bá gbayì, ó lè gbayì lọ o. Ṣùgbọ́n ọjọ́ tí irọ́ yẹn bá já, tí irọ́ yẹn bá ti já, kí ni ó máa padà gbẹ̀yìn ẹ̀? Ẹ̀tẹ́ àti àbùkù. Òun làwọn bàbá wa fi máa ń pòwe pé parọ́ oníyì ẹ̀tẹ́ ní mú wá. Nítorí gbogbo ẹni tó ti parọ́ tó ti dán lójú ẹ̀, nígbà tí òdodo ọ̀rọ̀ bá wá lé bá, ẹ wà padà dẹni ẹ̀tẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ ládé aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin, ẹni ẹ bá rí ẹbí oríkì ilé bàbá ti ẹ nìyẹn. Bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ ni ìtàn so mọ́, ìtàn tó dẹ̀ so mọ́ kó tó lè máa sọ pé ó gbadé aláàfin, wọ́n gbé fún aládìkún, wọ́n gbé fáláàfin. Ìtàn àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló máa múrú ẹ̀ wáyé. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sápamọ́ sínú òkùnkùn, tẹ́ ẹ ń tafà sínú ìmọ́lẹ̀, tẹ́ ẹ pa àlọ́, tẹ́ ẹ sọ àlọ́ dìtàn, tẹ́ ẹ ń pera yín ní òpìtàn, òpìtàn burúkú, òpìtàn sọnù, òpìtàn jákujàku, òpìtàn orí burúkú, ìtàn òfò tó lè tú wa ká, ìtàn tó lè sọ wá di ọmọ, tó lè sọ ọmọ ìyá wa di ọmọ ọ̀tá, tó lè sọ wá di ọ̀tá ara wa tá à ní fẹ́ rí mi ara wa lákìtàn. Ẹ̀yin ò rí ìtàn gidi kẹ́ ẹ fi tàn, kẹ́ ẹ fi tún nǹkan ṣe, àfi kẹ́ ẹ máa pàtó orí burúkú. Àwọn ìtàn tí ò ní ṣe ìran Yorùbá, ìran ọmọ káàárọ̀ òjíire, àwọn ìtàn tí ò ní so wá pọ̀, tí ò ní ṣe wá láǹfààní. Nítorí pé ẹ fẹ́ gbayì lórí Facebook. Ẹ̀tẹ́ ni ó padà dì fún yín. Torí pé níbi tí ògiri yín ti lanu báyìí, aláǹgbá ti wọbẹ̀. Lọ́wọ́lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn Fulanization ti wà lójú iṣẹ́, Islamization ti wà lójú iṣẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀dẹ̀ ń sùn, ẹ̀dẹ̀ ń gọra yín. Ẹ wá gbé ọ̀rọ̀ tí Sunday Igboho sọ, oríkì tí ẹ ṣe wá di ẹjọ́ fún yín. Gbogbo ọ̀nà lẹ ti wá láti dàwárú. Àmọ́ ó dùn mí nítorí pé ó gba ìlú Ọ̀yọ́ wọlé. Bẹ́ẹ̀ ṣe ní ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ́ ẹ ṣe títí tí wọ́n fi tí Ọ̀yọ́ fi tú láìmọye ìgbà. Àbòsí, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ọ̀tẹ̀, inú ni bí ni, èmi òjú ẹ̀ ìwọ òjú mi, àìfàgbàfẹ́ nìkan tẹ́ ẹ fi tú ìlú Ọ̀yọ́ láìmọye ìgbà ní. Ẹ tún fẹ́ tú odidi ilẹ̀ Yorùbá, ẹ tún fẹ́ tú ní another century yìí. Ẹ tún fẹ́ balẹ̀ ayé yìí, ẹ tún fẹ́ bàjẹ́ lẹ́ẹ̀kan sí. Àmọ́ o, ọba tó jẹ tí ìlú tòrò, ayé ò ní gbàgbé o. Èyí tó dẹ̀ tún jẹ náà, tí ìlú fi dàrú, tí gbogbo ayé fi dojú kodò, tí gbogbo ayé fi dorí kodò, tí gbogbo ẹ fi dàrú, ayé ò tún ní gbàgbé yín. Ṣé bí àwọn ọba kan ti jẹ, tán bá ń sọ ìtàn oríṣiríṣi ọba, wọ́n á sọ impact tí ọba kọ̀ọ̀kan ní, àti ìrandíran wọn gan tán bá ń gbọ́ orúkọ ìran wọn nínú àwọn ìtàn tí wọ́n ń pa, tó dẹ̀ jẹ́ pé ìran wọn ló ṣe okùnfà tí ìlú wọn fi tú, tàbí ìlú wọn fi dàrú, tàbí tí ogun fi kó wọn lẹ́rú. Ẹ mọ̀ pé irú àwọn ìran yẹn, àwọn ọmọ wọn gan ìtìjú ńlá ló máa jẹ́ fún wọn. Ẹ ṣe eré o, ẹ ṣe eré kó dára. Kí ló kàn yín pẹ̀lú oríkì Sunday Igboho? Ṣé bóun lẹ gbọ́ lẹ́nu àwọn ìyá wa yìí, àwọn ìyá àlùbáríkà, ṣé bóun lẹ gbọ́ lẹ́nu wọn yìí? Oríkì yẹn lẹ ń gbọ́ tí wọ́n ń pa yìí. Mo máa padà fi oríkì yẹn sílẹ̀ tẹ́ máa padà farabalẹ̀ gbọ́. Ẹ máa gbọ́ dáadáa. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Aláàfin Ọ̀yọ́, ẹ ṣe mẹ̀dọ̀. Gbogbo nǹkan tẹ́ ń fà yìí kò dá o. Kò dá o. Ó bá ku ẹ̀yin, tó ku ẹ̀yin àti ẹlẹ́dàá yín nìkan. Ọlọ́run rí yín, orí inú yín ó rọ́kàn yín. Èrò yín sí ilẹ̀ Yorùbá kí Ọlọ́run fi ṣèdájọ́ fún yín o. Èrò yín, Aláàfin Ọ̀yọ́, gbogbo àwọn tẹ́ kó mọ́ra, èrò inú ọ̀pọ̀lọpọ̀ wọn sí yín
kò dá o tó bá jẹ́ pé ifá ló yàn yín lóòótọ́ tẹ́ ẹ dẹ̀ gbégbá oyin tẹ́ ẹ dẹ̀ wọnú ìpèbí tí wọ́n ṣòro ìpèbí fún yín tí wọ́n ṣàlàyé gbogbo bí ilẹ̀ ṣe rí nílẹ̀ Yorùbá àti ìbíyàn bí ọba ṣe ń hùwà kì í ṣe nǹkan tẹ́ gbé dání ló yẹ ká gbé dání o Kwara wọ́n ti fẹ́ pa wọ́n tán bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ibì kan ti tú bẹ̀ láì lọ́wọ́lọ́wọ́ àìmọye gbogbo Kìṣí ni gbogbo ọ̀dọ́ yín bẹ̀ yẹn àìmọye tí wọ́n ti pa àwọn èèyàn tó ti lé wọn kúrò villages tíbẹ̀ ti di ahoro mo rò pé àwọn àtúnṣe yẹn ló yẹ kẹ́yìn kọ́kọ́ mójútó tí Sunday dẹ̀ tún wá bá yín fún security ó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ pàpérò bí ìlọsíwájú máa ṣe bá ìran yìí ni kì í ṣe bí ìran yìí ṣe máa tú lórí yín torí pé ìtẹ̀ dáwọlé táwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n ń gbè lẹ́yìn yìí àwọn Fúlàní ni o àfi tó bá yẹ pé lídèjì ti yín gan ẹlẹ́jẹ̀ Fúlàní lára ló kù ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin ẹ jẹ́ ọmọ Yorùbá gidi tí DNA Yorùbá ń ràn lára yín ẹ má tàpá sórí irun yín o ẹ má tàpá sórí irun yín orí irun yín ní Ilé-Ifẹ̀ bọ̀tẹ́yìn bá sọ pé orí irun yín ò ń ṣe Ilé-Ifẹ̀ a jẹ́ pé ọmọ Ìlọrin a jẹ́ pé Fúlàní ni yín nìyẹn Fúlàní gan Ìlọrin gan ìlú Ọ̀yọ́ ló ti ṣẹ̀ ẹ̀yin náà lẹ́nilẹ̀ Ọ̀yọ́ ọ̀tẹ̀ ló jẹ́ kí wọ́n gba Ìlọrin lọ́wọ́ yín o ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún èmi òjò ìjà àgbà wọn ló fi gbà lọ́rin lọ́wọ́ yín ẹ jẹ́ àṣe mẹ̀dọ̀ o ẹ jẹ́ àṣe mẹ̀dọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ni mò ń bá wí ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ ẹ pè pàdé àpérò ẹ pè kábíyèsí wọlé ẹ bá kábíyèsí sọ̀rọ̀ kẹ́ ẹ jọ ṣèmọ̀ràn kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣètò ìlú tó máa fi ní ìyanjú o ọ̀rọ̀ Sunday kan ló kàn o oríkì Sunday ò ní nǹkan kan ṣe o ó ti yé yín. Àdìsá aláìrẹ́ níjú bàbá mọ́ wọn ni yóò lè bí ń bọ̀ wálé. Àdìsá ẹni agbébọ̀lẹ̀ ló ṣòro orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀. Ọpẹ́ bí ọpẹ́ lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọ̀mì eré ẹ̀dẹ́. Ọmọ àgìdìgẹ̀ wọn máa bẹ́lẹ̀ fọjà bí ọ̀sẹ̀ bọ̀rẹ̀. Orí adé ọmọ aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú ní àwẹ̀. Ládé wọn alálàáfin ládé. Tàbí ọmọ pàdé aládìkún ni wọ́n gbà fáláàfin. Adé yín adé òde adé ní ẹ̀yàn ọmọ akí olójú ọ̀wẹ̀. Ilẹ̀ yín fi ń pàkà ládìkún lé. Orílẹ̀ yín fi ń pàkà ládìkún lé. Ilẹ̀ yín fi ń rẹ̀kà ládìkún lé. Omi ojúlẹ̀ yín fi ń rẹ̀kà lẹ́yìn ìdí. Orí adé ọmọ agbádé rúbí ọ̀sẹ̀ adé ní ẹ̀yàn ọmọ akí olójú ọ̀wẹ̀. Ọmọ eré ẹ̀jẹ̀ sùlé ẹni òrè bí ń bọ̀ wálé àdìsá ni agbébọ̀lẹ̀ ló ṣòro. Ọmọ eré ẹ̀jẹ̀ sùlé èrò tó rè bí ń bọ̀ wálé àdìsá ni agbébọ̀lẹ̀ ló ṣòro. Eré adé ìgbìmọ̀ àwo aládé òde òṣùmọ̀rẹ́ wọn mú mi àwẹ̀. Ọ̀pàdé ọ̀pá lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkù ọmọ eré adé. Ọmọ àgìdìgẹ̀ wọn máa bẹ́lẹ̀ bọ̀yà bí ọ̀sẹ̀ bọ̀yà ìsẹ́ni tá gbé bọ̀lẹ̀ ló ṣòro. Ẹ̀rì lélẹ̀ alálùkí láàṣọ aláró akúdúdú mọ́dá ń boyè lẹ́gbìn. Aníkúlápọ̀ ọkọ̀ ìyá ẹ̀kún ọmọ àgbàwòye ọmọ sùtà. Ìdí wọn jà ó gbọ́dọ̀ aláwùfẹ́ ẹ̀dùn gbá wọn aṣebi lọ. Banijẹ́ torí làápẹ̀kọ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà. Ọmọ ẹ̀yìn lẹ́yìn alálùkí láàṣọ aláró. Àdìsá ìbílẹ̀ ìyá ọmọ ni Mọ̀dínà ọmọ. Ìmílágẹ̀ ìjọ àdìsá ìbílẹ̀ àyà rẹ̀ ní tọ̀lọ́gẹ̀ ìjọ. Àdìsá ìbílẹ̀ àyà rẹ̀ ní ọmọ rẹ̀ ní lẹ́yìn alálùkí láàṣọ aláró. Àbẹ̀kẹ́ ọ̀sán láti lẹ́yìn rẹ̀. Akọ́dúnmọ́dá bàbá oyè lẹ́gbìn. Aníkúlápọ̀ ọkọ̀ yẹ kún ọmọ àgbà oyè ọmọ sùtà. Ìdí wọn jà ó gbọ́dọ̀. Aláwùjọ òjò ń pẹ́ wọn aṣebi lọ. Banijẹ́ torí làpẹ́ ẹ̀kọ́ yẹngẹ́ ẹ̀kọ́ bàbà. Àní tí wọ́n bàbá ó jẹ́. Aníkúlápọ̀ olùkìtì bí wọn lọ́lọ́sà ní bàbá mi. Ẹni ó léwúrẹ́ kó so mọ́ gbàngbẹ́ ní alágùntẹ̀ kó so mọ́ rẹ̀rẹ́. Kéèsọ̀ lọ́sà tí gbéwúrẹ́. Kéèsọ̀ lọ́sà tí gbágùntẹ̀. Kó tó ti sàlàtẹ̀ mọ́ ní ọlọ́sà tí gbóbìnrin lọ ní. Akọ́dúnmọ́dá bàbá oyè lẹ́gbìn. Ọmọ akúbẹ̀rẹ̀ ní ọmọ adúrógbà ọ̀fà bí ògiri. Ẹkú sóògùn wọn tó lu àrùn gbáradì gìdẹ́rù oògùn.
àròyìn tí ò gbélé sí oníkòyí yóò sinmi ogún lọ. ọmọ kú fọ́rí dìde dìde mọ́ ká tó lẹ̀ sọ́kú bí ẹni sùn mọ́ tẹ̀ òòrè. ọ̀gẹ̀dẹ̀ lásìkò orí ẹ̀ sọ́. ogún kúrú ilẹ̀ sọ́ níjà ẹ̀jẹ̀ àwọn. ogún kúkú bẹ lọ́wọ́ bá kú àwọn gbógun mọ́dún wọn ń awẹ́ ogun jìnnà. ẹbí olùsẹ́ ìka lógún. aláìsá ṣe ìka lógún. mọ̀ ní kí ìka lọ́wọ́.